yóò fojú balẹ̀ ẹjọ́ o fún bó ṣe fẹ́ para rẹ̀. Àjọ FRSC ló sọ bẹ́ẹ̀ látàrí bí gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí TikTok Habeeb Amusa táwọn èèyàn mọ̀ sí Pella ṣe fẹ́ wa ara rẹ̀ pa lánàá òde yìí. Àjọ tó ń rí sí ààbò lójú pópó FRSC ti ní òun yóò pè é lẹ́jọ́ o. Àṣẹ ìpẹ̀jọ́ náà wáyé láti ọwọ́ ọ̀gá àgbà FRSC Shehu Mohammed nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ náà Olúṣẹ́gun Ògúngbémidé buwọ́lù. Ọ̀gá àgbà FRSC pàṣẹ pé ẹ̀ka àjọ náà fún ìpínlẹ̀ Èkó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìpẹ̀jọ́ yìí lẹ́yìn ọ̀sọ́ka. Ó ṣàpèjúwe ìwà tí Pella hù bí àṣà kan tó ti ń gbilẹ̀ láàrin àwọn adánilárayá lórí ayélujára, èyí tó lòdì sófin tó sì tún léwu gidi. FRSC sọ pé ìwà ìbìkítà tí Pella hù lójú pópónà márosẹ̀ Lẹ́kì lè fa ikú ọ̀pọ̀ èèyàn míì lójú pópónà o, yàtọ̀ sí ti òun fúnra rẹ̀ tó ń fi ẹ̀mí ara rẹ̀ wéwu. Kí èèyàn máa jẹ́ ìrántí pé jíjẹ́ gbajúmọ̀ kò túmọ̀ sí pé èèyàn kọjá òfin o, bẹ́ẹ̀ ni kò sọ pé kí èèyàn hùwà tó léwu lójú ọ̀nà tí gbogbo èèyàn ń rìn. Ṣíṣe fídíò lójúkorojú, kíka àwòrán sílẹ̀ tàbí ṣíṣe ohunkóhun tó lè mú kí ọkàn awakọ̀ kúrò níbi ọkọ̀ tó ń wà jẹ́ ìwà tó lòdì sí òfin ìrìnnà. Ó sì tún lè ṣokùnfà ìjàmbá fún awakọ̀ àti àwọn èèyàn míì lójú pópó. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àjọ FRSC náà wí. Wọ́n fi kún pé lílo fóònù lásìkò tí awakọ̀ ń wa ọkọ̀ lọ lòdì sófin àti pé àjọ náà kò ní wo ojú ẹni yòówù tó bá lùfin yìí o, dandan ni kó fojú balẹ̀ ẹjọ́. Wọ́n kò ṣàìrọ̀ àjọ Actor Guide tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣèré àti amúlùúdùn láti fi ewé ọmọ mọ́ àwọn èèyàn wọn létí kí wọ́n lè dẹ́kun ìwà tó lè ṣì àwọn èèyàn tó ń wò wọ́n láwòkọ́ṣe lọ́nà, nítorí ẹni tí à ń wò kì í wòran o. Bákan náà ni FRSC kìlọ̀ pé kí àwọn tó ń fi ayélujára pa owó lọ́mà pé kò sí kọ́ńtẹ̀ǹtì tó tó kí ẹ̀mí èèyàn á sọnù. Àjọ náà sọ pé ẹni tó ń bẹ láyé ló lè rí nǹkan gbé sórí ayélujára o. Bí ẹnikẹ́ni bá wá kẹ́fìn ẹnìkan tó ń torí ohun tó fẹ́ gbé sórí ayélujára tó ń hùwà tó lè fa ìjàmbá ọkọ̀ fún aráàlú, tó ń ṣe fídíò tàbí hùwà tó lè fa ìjàmbá sí ara rẹ̀ tàbí ará yòókù lọ́rùn, kí ẹ má ṣe dákẹ́ o. Ẹ tètè fi tó ẹ̀ka tó yẹ létí ká lè jọ dẹ́kun ìjàmbá ọkọ̀ lójú òpópónà bí a ṣe ń sọ. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.